sí orí ètò wa parí òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ètò wa dá lórí òwe Yorùbá. A máa béèrè ìbéèrè méjì lórí òwe Yorùbá. Tí a bá wá rí ẹnikẹ́ni tó dáhùn ìbéèrè mi dáadáa, ó ní àǹfààní sí ẹgbẹ̀rún 5,000, ìyẹn 5,000 naira wa. Òwe mi àkọ́kọ́, ẹ parí ẹ̀. Agbàyẹ̀wò ní ba ìbọn òyìnbó jẹ́. Agbàyẹ̀wò ní ba ìbọn òyìnbó jẹ́. Òwe mi ìkejì, ẹ parí ẹ̀. Ara gbogbo ló kángun sí orí. Ara gbogbo ló kángun sí orí. Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni mo máa ti mú ẹni tó yege tó sì ní àǹfààní sí ẹgbẹ̀rún 5,000 wa, ìyẹn 5,000 naira. Orúkọ mi ni Omidan Olúwanífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Mo fẹ́ kí ẹ̀yin ìyá mi ni mo fẹ́ bẹ̀yìn, mo fẹ́ ràn yín pé kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sí Amọ́lẹ́sẹ̀ YouTube channel nítorí láìsí ẹ̀yin kò sí àwa. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di.